Hey, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi o, ẹ jọ̀ọ́ ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ìjìnlẹ̀ àṣírí yìí. Gbogbo ẹ̀yin tí ẹ mọra yín gẹ́gẹ́ bí ọmọ Oòduà, gbogbo ẹ̀yin tí ẹ gbà wípé ẹ jẹ́ ọmọ kóòtù òjíire, pàápàá jùlọ ẹ̀yin tí ẹ jẹ́ Kìrìsìtẹ́nì tí ẹ sì ní orírun yín ní ilẹ̀ Yorùbá, ilẹ̀ Oòduà tàbí ilẹ̀ kóòtù òjíire. Ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ìjìnlẹ̀ àṣírí tí Olúwa fi hàn, tí a sì gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí ní kánkán, pàápàá jùlọ gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin wòlíì Ọlọ́run, ẹ̀yin àpọ́stélì tí ẹ jẹ́ ọmọ bíbí ilẹ̀ kóòtù òjíire. Ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ìjìnlẹ̀ àṣírí tí Olúwa fi rán mi sí yín lónìí. Ẹ gbọ́ ilé yìí gbogbo ènìyàn. Irúfẹ́ àìsàn kan ń ṣe orírun ilẹ̀ Yorùbá, àìsàn kan ń ṣe ilẹ̀ Oòduà, èyí tí kìí sì ń ṣe àìsàn ara lásán, ó jẹ́ àìsàn ẹ̀mí, èyí tí ó ń ṣe gbogbo ilẹ̀ Yorùbá pátápátá láti orísun wá. Àìsàn tí ó ń ṣe ilẹ̀ Yorùbá kìí ṣe àìsàn àfojúrí, ó jẹ́ àìsàn tí ó ń ṣe gbogbo ilẹ̀ kóòtù òjíire láti gbòǹgbò, láti ìpìlẹ̀ wá. Àìsàn náà, nítorí wípé kìí ṣe àìsàn ara, kìí ṣe àìsàn àfojúrí, ọ̀rọ̀ tẹ̀mí ni, èyí tí a sì gbọ́dọ̀ fi ojú ẹ̀mí wò ó kí a lè wá ìwòsàn tẹ̀mí fún. Mi ò ní tàn wá, gbogbo ẹ̀yin ènìyàn yìí, ẹ gbọ́ ìjìnlẹ̀ tó lágbára yìí. Lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn agbègbè kan wà ní ìpínlẹ̀ Kwara, bíi agbègbè Ìsánlú Ìṣin, àwọn ìlú tó wà ní Ìṣin local government, tó jẹ́ wípé àwọn bòròró ń kógun jà wọ́n lọ́wọ́ báyìí, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú wọ̀nyí sì ti fẹ́ẹ̀ dahoro tán. Pàápàá jùlọ àwọn ìlú tó wà ní Ìṣin local government àti àwọn ìlú tó wà ní àwọn agbègbè bíi Ìgbàjà, Òkè Ọdẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí ẹ bá mọ gbogbo ibi tí mò ń dárúkọ yìí nípínlẹ̀ Kwara, lọ́wọ́lọ́wọ́ báyìí ìròyìn tó ń jáde ní gbígbóná yàjóyàjó, tí ó sì ń jẹ́ kó máa yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa tó wà ní àwọn ìlú wọ̀nyí ni wọ́n ti ń sá kúrò níbẹ̀, tí a rí àwọn ìlú míì tó jẹ́ pé wọ́n ti tú tán nígbà tí àwọn bòròró kógun jà wọ́n ń pa wọ́n nípakúpa, wọ́n ń gbé wọn lọ tó jẹ́ pé àtòkú àtàyè àwọn obìnrin, àtòkú àtàyè àwọn ọkùnrin, àtòkú àtàyè àwọn baálé ilé tó jẹ́ pé a ò rí wọn mọ́. Ó le tó bẹ́ẹ̀ gẹ́ ní àwọn agbègbè ibi tí mò ń dárúkọ yìí, débi wípé gbogbo àwọn àgbààgbà ìlú àti àwọn ọdẹ ìlú dìde, wọ́n lọ sí local government, wọ́n ké gbàǹjarè síjọba, wọ́n ṣe fídíò, gbogbo wa la rí tó wà lórí social media lọ́wọ́lọ́wọ́ báyìí wípé àwọn ti ké pe ìjọba títí ìjọba ò dá wọn lóhùn, àwọn ké pe àwọn local government chairman wọn ò dá wọn lóhùn, ọ̀pọ̀lọpọ̀ wọn wá fọ́nká síta, wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú hàn wípé gbogbo ẹ̀yin ilẹ̀ Yorùbá, ṣé ó dìgbà tí àwọn bòròró bá pa wá tán ni? Ìjìnlẹ̀ rẹ̀, ẹ fojú ẹ̀mí wò ó, gbogbo ẹ̀yin ènìyàn. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé bí àwọn ọmọ Yorùbá wọ̀nyí ṣe ń kérora, tí wọ́n ń sunkún, tí wọ́n ń ké gbàǹjarè wípé ta ni yóò gba àwọn lọ́wọ́ àwọn bòròró tó ń kógun jà wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, láì ṣe ọdún 1845, láì ṣe ọdún 1843, ní ilẹ̀ tó mọ́ lónìí, nílùú tó ní ọba tó níjòyè, ní orílẹ̀-èdè tó ní ààrẹ tí gbogbo wa sì jọ wà ń bẹ̀. Ó wá lágbára débi wípé àbálọ àbábọ̀, àbá tí àwọn local government fún wọn, òun ni wípé wọ́n wá lọ kó àwọn mẹ̀yẹ́ tí a là wá, pé àwọn ni kí ó wá mọ ṣọ́ àwọn ìlú Yorùbá. Ibo lọdẹ ìlú Yorùbá wà? Ibo làwọn àgbààgbà ìlú Yorùbá wà? Àwọn yẹn ò lè ṣọ́ra wọn mọ́. Àwọn bòròró ń jà wá lógun, ẹ̀dẹ̀ tí wọ́n á lọ kó àwọn bòròró wá pé àwọn ni kó mọ ṣọ́ ìlú wa. Ibẹ̀ yẹn gan kọ́ ni mò ń lọ o. Ẹ farabalẹ̀ dáadáa kẹ́ mọ́ gbọ́ mi, gbogbo ẹ̀yin Kìrìsìtẹ́nì níbi gbogbo tẹ́ bá wà. Ẹ má gbàgbé wípé lóòótọ́ a lè jẹ́ pásítọ̀, lóòótọ́ a lè jẹ́ wòlíì,
lóòótọ́ a lè jẹ́ kìrìsìtẹ́nì ṣùgbọ́n orírun wa òun ni ilẹ̀ Kóòtù Òjíire, orírun wa òun náà ní ilẹ̀ Yorùbá yìí. Ẹ jẹ́ ká fojú ẹ̀mí wò ó, kí ló ń ṣẹlẹ̀? Ṣé tí ìlú ò bá dára, ṣé a ó rí ibi kéde ìyìn rere níbẹ̀? Ìdí rèé tí a ṣe gbọ́dọ̀ gbàdúrà, torí wípé kò sí bó ṣe lè jẹ́ pásítọ̀ tó, kò sí bó ṣe lè jẹ́ wòlíì tó, o ò lè fi ọwọ́ òsì júwe ilé bàbá rẹ̀. Kò sí okùn kì í gùngùn ògùn kó mọ̀ níbi tó ti gùn wá. Ẹ sì mọ́ gbàgbé wípé inú ìkòkò dúdú kan ni ẹ̀kọ funfun oníkálukú ti jáde wá. Ìkòkò ibi tí oníkálukú ti jáde wá yìí, òun ni àwọn ìkà kan ń sọ òkúta ìbànújẹ́ lù lónìí. Gbogbo ẹ̀yin tí ẹ bá dákẹ́ ní ìkóríta yìí, ewu ń bẹ lóko ló ń jẹ́ fún gbogbo wa. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé bí àwọn wọ̀nyí ṣe ń pariwo ọmọ Yorùbá ni wọ́n o, ìlú Yorùbá ni àwọn bòrò ń parun lọ́wọ́lọ́wọ́ báyìí o, tí wọ́n ń dúnkùkù lajà mọ́ wọn, tí wọ́n ń lé wọn kúrò, wọn ò jẹ́ kí wọ́n wọnú oko wọn. Àwọn bòrò yìí fún ara wọn ló wá ń wọnú oko, ni wọ́n lọ ń kó nǹkan ìkórè oko àwọn èèyàn wọ̀nyí. Kò dẹ̀ sí ẹnikẹ́ni, bóyá ọlọ́pàá, bóyá sójà, bóyá ìjọba kankan tó lè sọ̀rọ̀, tó lè dá wọn lẹ́kun, nítorí wípé wọ́n gbàgbọ́ wípé àwọn ti di aṣẹmọlù ẹran ọba. Ẹ gbọ́ ilé yìí, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, gbogbo ẹ̀yin wòlíì tí ẹ jẹ́ ọmọ Yorùbá, ìjìnlẹ̀ rèé. Mi ò dédé sọ ọ̀rọ̀ yìí, ẹ̀mí mímọ́ ló ní kí n ké gbàǹjarè pé kí a fi ojú ẹ̀mí wo ọ̀rọ̀ ẹ̀mí tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí. Ǹjẹ́ ẹ jẹ́ wá mọ̀ yìí pé ohun tó panilẹ́kún tó dunni lọ́kàn, òun ni wípé bí gbogbo rògbòdìyàn wọ̀nyí ṣe ń ṣẹlẹ̀, a ò gbọ́ kí ìkankan nínú àwọn àgbààgbà lọ́balọ́ba nílẹ̀ Kóòtù Òjíire kí wọ́n kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ yìí. A ò gbọ́ kí ẹnikẹ́ni nínú àwọn àgbààgbà lọ́balọ́ba wa kí wọ́n sọ̀rọ̀ láti wá ọ̀nà àbáyọ sí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní gbogbo àwọn agbègbè bí ta sọ yìí. Lóòótọ́ bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe agbègbè àwọn ìlú Kwara wọ̀nyí nìkan ni àwọn Fúlàní àti bòròró ń kógun jà, àwọn darandaran Fúlàní tí wọ́n ń dá rògbòdìyàn sílẹ̀ nílẹ̀ Yorùbá. Àwọn ọba wa ò sọ̀rọ̀, kàkà kí àwọn ọba wa kí wọ́n sọ̀rọ̀ tàbí kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá sọ̀rọ̀. Ohun tí a rí lórí social media, ohun tó ń jà ràn-ìràn káàkiri, òun ni wípé àwọn ọba wa méjì tó ṣe gbòógì jùlọ tá a gbójúlé gẹ́gẹ́ bí bàbá wa nílẹ̀ Yorùbá, Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ àti bàbá wa Ọ̀ọ̀nìrìṣà ti ìlú Ilé-Ifẹ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ yìí pé ihun tí à ń rí ni pé ìjà láàrin ara wọn. Ìjà yìí wá pọ̀ débi wípé ó ti di ìjà àìnítìjú láàrin àwọn ọba wa, ṣe ojú lásán ni. Ẹ̀dùn ọ̀nà, irú ìjà wo ló lè wà láàrin ọba Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀nìrìṣà, àwọn ọba méjì tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá gbàgbọ́ pé wọ́n jẹ́ òpó tó gbé ilẹ̀ Yorùbá ró? Àwọn méjèèjì wọ̀nyí, kàkà kí wọ́n fìmọ̀ ṣọ̀kan, kí wọ́n jọ finúkonú, kí wọ́n fi kùnlukùn, kí wọ́n fọwọ́sowọ́pọ̀ láti wá ojútùú sí rògbòdìyàn làálàá làásìgbò tó ń jà ràn-ìràn tó fẹ́ sọ ilẹ̀ Yorùbá di ahoro, tó fẹ́ sọ wá di ẹrú àwọn bòròró. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ìjà ni wọ́n ń jà? Àwọn bloggers tí wọ́n jẹ́ Yorùbá, àwọn akọ̀wé ìròyìn tí wọ́n jẹ́ Yorùbá, àti àwọn tó ń sọ̀rọ̀ lórí social media tí wọ́n jẹ́ Yorùbá, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pa àtẹ ẹ̀sìn ẹlẹ́yà àwọn ọba wa. Mo rí fídíò kan tí wọ́n fi AI ṣe lórí social media tí wọ́n ya Ọ̀ọ̀nìrìṣà àti bàbá Aláàfin Ọ̀yọ́ táwọn méjì ń fọ́ra wọn létí, tí wọ́n ń gbára wọn lójú. Kì í ṣe ọmọ Yíbò ló ṣe, kì í ṣe ọmọ Fúlàní ló ṣe àwọn nǹkan wọ̀nyí, ọmọ Yorùbá kan òun náà ló ṣe. Àwọn ọmọ Yorùbá wá bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ àwọn ọba wa fúnra wa. Àwọn ọmọ Kóòtù Òjíire wá bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ àwọn ọba wa fúnra wa. Gbogbo wa dẹ̀ ń wò wọ́n lórí social media, à ń rẹ́rìn-ín, à ń sunkún, aláǹrẹ́rìn. Ẹ̀sìn ẹlẹ́yà ilẹ̀ Yorùbá rèé. Ẹ wá gbọ́ o, ibi tẹ́mi ń lọ gangan rèé o. Wọ́n ní amókun ẹrù ẹ wọ́, ó ní òkèlè ń wò ẹ wo ìsàlẹ̀. Náà gbòǹgbò ègún, gbòǹgbò ibi tó jẹ́ orísun ìbànújẹ́ wa nílẹ̀ Yorùbá, ibi tó jẹ́ orísun ègún tó ń jà wá nílẹ̀ Yorùbá, òun ni mo fẹ́ ká ṣiṣẹ́ lé lórí, kí a sì gbàdúrà gidigidi. Ẹ gbọ́ mi, mo sọ fún wa, mo ní Yorùbá nílò ìwòsàn láti oríran. Mo ní ilẹ̀ Kóòtù Òjíire nílò ìwòsàn, a nílò ìtúsílẹ̀. Òun ni mo ṣe ń ṣiṣẹ́ lórí ohun tí mo pè ní ìtúsílẹ̀ orísun Yorùbá, ìtúsílẹ̀ orírun Yorùbá. Gbogbo ẹ̀yin wòlíì Ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ràn orílẹ̀-èdè Yorùbá,
gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin apọ́sítélì tí ẹ bá fẹ́ràn orílẹ̀-èdè Yorùbá, ẹ jẹ́ ká pakítí mọ́lẹ̀ kí a múra àdúrà láti jagun, kí a gba orírun ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ ìparun, kúrò lọ́wọ́ ègún alálẹ̀, kúrò lọ́wọ́ ègún ìpìlẹ̀, kúrò lọ́wọ́ ègún ìran èyí tí ó ń jà wá, àbí tí kì í bá ń ṣe wípé ègún ló ń jà wá nílẹ̀ Yorùbá. Ẹ̀yin gan wò, tí ẹ bá kó àwọn pòfẹ́sọ̀ tí wọ́n jẹ́ professor of history tàbí àwọn professor tí wọ́n mọ ìmọ̀ ìjìnlẹ̀ nípa ìtàn ilẹ̀ Yorùbá, tẹ́ bá kó wọn jọ tí wọ́n bá jẹ́ 10, ẹ lọ wádìí ẹ wò, ẹ rí i pé ìtàn tí wọ́n sọ nípa orírun Yorùbá ìkan ò ní jọra wọn. Àwọn professor ni mo ń sọ yìí, ẹ rí i pé kan ò ní jọra wọn. Yorùbá nìkan ló wà confused nípa orírun wa. Yorùbá nìkan lẹ́nu wa ò kò nípa ibi tá ti ṣẹ̀ wá. Tí ẹ bá béèrè lọ́wọ́ àwọn àgbààgbà míì, wọ́n á sọ fún yín wípé Odùduwà ṣe ló wá láti ọ̀run tó fi ẹ̀wọ̀n ọ̀rọ̀ wá, tí ó wá mú adìyẹ tó ní ẹsẹ̀ 5 tó wá bẹ̀rẹ̀ sí ní fi tan erùpẹ̀ tó dà sínú omi. Ibẹ̀ nílẹ̀ tí ń fẹ̀, nílẹ̀ tí ń fẹ̀, nílẹ̀ tí ń fẹ̀, ló ti fẹ̀ káàkiri gbogbo àgbáyé. Now, ẹ rí pòfẹ́sọ̀ míì á tún sọ pé ìtàn orísun ilẹ̀ Yorùbá òun ni wípé Odùduwà wá láti Mẹ́kà. Àwọn àgbààgbà míì tún wá ń sọ wípé kò lè jẹ́ Mẹ́kà ni Odùduwà ti wá, nítorí pé kò sí ìtàn ìran Odùduwà nílẹ̀ Mẹ́kà lọ́nà kankan. Àwọn pòfẹ́sọ̀ míì tún sọ wípé Odùduwà ó wá láti ilẹ̀ Egypt ni. Yes sir, èwo ni ká gbàgbọ́ nínú gbogbo àwọn ìtàn wọ̀nyí? Ẹ rí wípé nǹkan kan ń ṣe wá nílẹ̀ Yorùbá, orísun wa ń yọ wá lẹ́nu. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ó yẹ ká gbàdúrà. Àwọn kan náà tún wá sọ wípé Odùduwà kankan ò wá láti ìran kankan, wípé ara àwọn àgbààgbà tí wọ́n ń darí Ilé Ifẹ̀ ni Odùduwà. Ẹ wá gbọ́ ilé yìí, nílẹ̀ Yorùbá kan yìí náà, àwọn kan gbàgbọ́ wípé Odùduwà ni olórí àti bàbá ńlá tó jẹ́ orírun ní àtàrà ẹni tí gbogbo ọmọ kóòtù òjíire ti ṣẹ̀ wá. Àwọn kan ní rárá, Yorùbá náà ni wọ́n. Àwọn kan tiẹ̀ sọ wípé àwọn ò kì í ṣọmọ Odùduwà. Àwọn kan jẹ́ ká mọ̀ wípé nígbà tí Odùduwà wà ní Ifẹ̀ ní ayé ìgbà náà, Odùduwà ní ìjọba tiẹ̀ tó ṣe lórí Ifẹ̀ òòdáyé. Náà wọ́n gbàgbọ́ wípé Odùduwà ṣèjọba, ó sì ní àwọn ọmọ tiẹ̀. Dẹ̀ Ọbàtálá náà ṣèjọba, ó ní àwọn ọmọ tiẹ̀. Àwọn kan tún ní Ọbalùfọ̀n náà wà, Ọ̀rànyàn náà wà, Olúfọ́n, Olúfẹ̀, oníkálùkù wọn òun ni wọ́n wà, tí wọ́n sì ní àrọ́mọdọ́mọ wọn títí dòní. Nínú èyí tí wọ́n ti ń sọ fún wa wípé gbogbo àwọn tá à ń pè ní Yorùbá lónìí kọ́ ló jẹ́ ọmọ Odùduwà. Èwo ni ká gbà nínú gbogbo àwọn ìtàn wọ̀nyí? Gbogbo ẹ̀ wá ń dàrú, ó wá ń yí bíríkótó, ó ń yí bíríkótó, ó ń dolóbìrípo, ó ń yí lura wọn. Àwọn àgbààgbà kan tí wọ́n ń sọ ìtàn nílẹ̀ Yorùbá wá ń sọ fún wa wípé ní ayé ìgbà náà, nígbà tí ilẹ̀ kọ́kọ́ ṣẹ̀ wá, wọ́n wá ń sọ fún wa wípé, ìyẹn àwọn kan ni wọ́n tún ń sọ fún wa wípé Ọ̀rànfẹ̀ onílé iná òun ni bàbá ńlá ilẹ̀ Yorùbá, wípé Ọ̀rànfẹ̀ ló nílé, Ọ̀rànfẹ̀ ló nílẹ̀, Ọ̀rànfẹ̀ ló lómi, òun ló lòkè, òun ló lodò. Wọ́n wá ń sọ fún wa wípé Ọ̀rànfẹ̀ wọ̀nyí òun ni ó bí Ọ̀sángangan Ọbámákin, tí ó sì jẹ́ àgbààgbà. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé wípé ìjà wá bẹ̀rẹ̀ láàrin Ọbàtálá àti Odùduwà, àwọn àgbààgbà tí wọ́n ń darí Ilẹ̀ Ifẹ̀. Ẹ wá máa gbọ́ ìjìnlẹ̀ yìí o. Tó bá jẹ́ pé ní tòótọ́ ni ìtàn yìí, tí Ọbàtálá àti Odùduwà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jà pẹ̀lú àwọn ìran Ọbámákin, Ọ̀sángangan Ọbámákin, kùtùkùtù ọba àwọn Ìgbò. Tó bá jẹ́ pé ní tòótọ́ ni ìjà wà, débi wípé ìjà náà lé ní gbogbo Ilẹ̀ Ifẹ̀, débi wípé àwọn Ọ̀sángangan Ọbámákin wọ́n ń láti ya kúrò àwọn Ìgbò, wọ́n wá lọ dá ilẹ̀ tiwọn sílẹ̀. Òun ni títí di òní olónìí a ní àwọn kan tí à ń pè ní ilẹ̀ Ìgbò. Àwọn náà gbàgbọ́ wípé àwọn ni ojúlówó ọmọ Ifẹ̀. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, now kí ló dé tó fi jẹ́ pé ilẹ̀ Yorùbá nìkan ni ẹnu wọn ò kò lórí ìtàn ìran wa? Dẹ̀yìn tó wáyé pé ní tòótọ́ ni ìjà wà láàrin Odùduwà, Ọbàtálá àti àwọn àgbààgbà Ifẹ̀ ní tòótọ́, ṣé ó wá yà wá lẹ́nu
wípé títí láti ìgbà ìwáṣẹ̀ láti orí ìrun wa títí di òní kò sí ìgbà kan tí kò ní sí ìjà láàrin àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, láti ìgbà tí ìjà ti wà, ìjà òun náà ni kò tí ì tán, ni mo ṣe ń sọ fún wa nípa àwòtán Orísun. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ilẹ̀ Yorùbá nílò àdúrà gidigidi. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ jẹ́ wòlíì, ẹ̀yin Kristẹni, ẹ̀yin wòlíì, ẹ̀yin àpọ́stólì tí ẹ jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá, ẹ gbé ọ̀rọ̀ tí mò ń sọ yìí lọ sórísun. Ẹ gbé lọ sí inú ẹ̀mí kí ẹ jẹ́ kí a jọ fojú ẹ̀mí wò. Àkókò yìí la gbọ́dọ̀ intercede fún ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá ń mì, àwọn òkùnkùn ń mì ilẹ̀ Yorùbá jìgìjìgì. Àwọn ìjọba òkùnkùn wọ́n ń fi ilẹ̀ Yorùbá lògbòlògbò. Ẹ jẹ́ kí a wọnú ìyẹ̀wò àdúrà, kí a gbàdúrà fún orílẹ̀-èdè Yorùbá, kí a gba ìjọba orílẹ̀-èdè Yorùbá kúrò nínú ègún ìpìlẹ̀, kúrò nínú ègún orísun tó ń yọ ilẹ̀ Yorùbá lẹ́nu. Náà tí ẹ bá wá wò ó láti orísun wọ̀nyí, ẹ rí i pé kò tí ì sí ìgbà kan tí kò ní sí ìjà àjàkúdórógbó, ìjà àjàkú akátá, ìjà àjàtúká láàrin àwọn àgbààgbà Yorùbá. Ṣé èyí tí wọ́n lọ ṣẹlẹ̀ láàrin àwọn àgbààgbà nígbà tí wọ́n ṣe ilẹ̀ Ifẹ̀ tí wọ́n tẹ̀ ẹ́ dó láàrin ìgbà yẹn, ṣóun ni ká sọ? Àbí ká sọ̀rọ̀ nípa bí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ àwọn ọba wa, torí pé a bá ìtàn àbá ọba nípa bí àwọn ọba ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń ta àwọn ọmọ Yorùbá, tí wọ́n ń kó wọn lẹ́rú, tí wọ́n sì ń ta wọn fún àwọn òyìnbó pótókí. Kí ó tó di pé àwọn òyìnbó dé, ìtàn wà ńlẹ̀ bí àwọn ọba àti àwọn abọrẹ̀ àti àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá bí a ṣe mú àwọn ọmọ Yorùbá tí à ń pa wọ́n rúbọ, tí à ń fi wọ́n ṣe ètùtù, tí à ń fi wọ́n dóògùn, ètò ètùtù ìfọbajẹ́, ètùtù ìsìnkú ọba àti onírúurú ìtàjẹ̀sílẹ̀, ìpànìyàn tí àwọn jagunjagun ń ṣe nítorí pé wọ́n wá agbára. Àwọn ilé agbára kan wà níbi tí àwọn jagunjagun ayé ìgbà kan ti máa ń dira ogun lọ́dọọdún tó bá fẹ́ lọ sójú ìjà, tó jẹ́ pé ilé agbára náà ẹ̀jẹ̀ ènìyàn ni wọ́n fi ṣe omi tí wọ́n fi po bàmùbàmù tí wọ́n fi kọ́ ilé agbára. Ìtàn wà ń bẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára ìgbà àtijọ́ bí wọ́n ṣe ń ní ìlú abàmì tí wọ́n máa ń lù kan tó lọ sójú ogun, tó jẹ́ pé awọ ènìyàn ni wọ́n fi ṣe ìlú yìí, egungun apá òkú ènìyàn sì ni wọ́n fi ń lù lọ́dọọdún kí wọ́n tó lọ sójú ìjà. Nígbà tí àwọn jagunjagun wọ̀nyí bá sì lọ sójú ogun, àwọn ọmọ Yorùbá náà ni wọ́n lọ ń kógun jà. Ẹ̀yin ò mọ̀ pé ègún ja ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá ń ṣàìsàn, àbí ká mọ̀ tí ìwà sọ ìgbà tí Àfọ̀njá àti ọba Àhólẹ̀, ìjà tó ṣẹlẹ̀ láàrin wọn nítorí ẹ̀tanú burúkú, inú òkonú àti ìwà ìkà àìlẹ́mí ìdáríjì, èyí tó mú kí ìjà àgbà méjì ṣẹlẹ̀ nígbà náà lọ́hùn, èyí tó mú kí ọba Àhólẹ̀ kí ó fi gbogbo Yorùbá ṣépè ní gbogbo orígun mẹ́rin àgbáyé, tó sì ta ọfà ogun, ọfà ègún pé ẹnu Yorùbá ò ní kò, ìran Yorùbá ò ní fẹ́ràn ara wọn títí dọjọ́ alẹ́. Ǹjẹ́ a ti pa ègún yìí run? Ara àwọn ègún yìí, ara ègún ìpìlẹ̀ ni. Nínú èyí tí ó mú kí Àfọ̀njá nígbà náà tóun náà bínú pé mo bá ẹnikẹ́ni ṣe nílẹ̀ Yorùbá mọ́, tó fi lọ jòkó sábúlé bàbá rẹ̀ nílọrin, tó yẹ pé àwọn jànmọ́ ló ń bá ṣe nípa èyí tí Ìlọrin fi ṣubú sọ́wọ́ àwọn Fúlàní títí dòní. Àbí kí a wá sọ ìjà àgbà méjì tó ṣẹlẹ̀ láàrin Akíntọ́lá àti Awólọ́wọ̀. Ìjà tó ṣẹlẹ̀ láàrin Akíntọ́lá àti Awólọ́wọ̀ ó mì ilẹ̀ Yorùbá, ó sọ ilẹ̀ Yorùbá dé èrò ẹ̀yìn. Ràpàràpà ogun náà ò tí ì tán títí dòní olóní o. Tí ẹ bá dẹ̀ wá wò láti ìgbà náà, ẹ ó rí i pé kò tí ì sí àkókò kan tí ilẹ̀ Yorùbá ò ní mọ bára wọn jà, bíi kí àwọn àgbààgbà kan kí wọ́n mọ fi ẹ̀tanú bára wọn jà. Oníkálùkù á ní ọmọ lẹ́yìn, wọ́n á sì mọ fọwọ́ ara wọn ṣera wọn. Ẹ̀yin wòlíì Ọlọ́run tẹ́ jẹ́ ọmọ Yorùbá, ẹ̀yin àpọ́sù tẹ́ jẹ́ ọmọ Yorùbá, ǹjẹ́ ẹ ti gbé ọ̀rọ̀ ìwọnú ẹ̀mí rí? Àbá kan fi ojú ara lásán wò ó. Ṣẹ́yìn ò rí pé ó tó àkókò tó yẹ kí àwa ọmọ Yorùbá kí a gbàdúrà gidi, ṣe bí wọ́n ní ilé la ti ń kẹ́ṣọ́ ròde. Ṣe jẹ́ ká gbàdúrà, ká parapọ̀, ká ké pe Ọlọ́run kó bá wa ré ègún burúkú kúrò lórí ilẹ̀ Yorùbá. Ohun tí Ọlọ́run rán èmi sí wa rèé. Èmi ó dákẹ́ níbí náà, mo sì tún padà bọ̀ ní apá kejì mẹ́sẹ̀jì yìí tí mo pè ní àwòtán orírun Yorùbá.